Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, Thursday, ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Kàkà kó sàn fún ẹgbẹ́ òṣèlú PDP, níṣe ló ń le sí i pẹ̀lú báwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún kan tún ṣe finú ẹgbẹ́ náà sílẹ̀. Dírì àti Mure Bruce ti sọ ìdí táwọn fi finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC sọ̀rọ̀, ó ní ọgbọ́n àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan ni o. Wike ní àkàìmọye àwọn tó ń bu ẹnu àtẹ́ lu òun ni wọ́n ti darapọ̀ mọ́ APC báyìí o. Fáyọ̀ṣe ní àwọn gómìnà mẹ́ta míì sì máa finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ìbuwọ́lù ilé ìfowópamọ́ àgbáyé àti àjọ International Monetary Fund (IMF) ló ṣokùnfà rẹ̀ tí ààrẹ Tinubu fi gùn lé àtúnṣe àti àtúntò ọrọ̀ ajé. Ẹgbẹ́ òṣèlú APC ló sọ bẹ́ẹ̀. Peter Obi ti sọ̀rọ̀, ó ní láàrin ọdún 4 òun máa mú ìpadàbọ̀sípò wá fún orílẹ̀-èdè Nàìjíríà. Kálù ké gbàjarè lórí bó ṣe jẹ́ wípé oògùn olóró nílò ti gbilẹ̀ láàrin àwọn awakọ̀ òfurufú lórílẹ̀-èdè yìí. Àjọ Ìṣọ̀kan Ilẹ̀ Adúláwọ̀ ti dá orílẹ̀-èdè Madagascar dúró nínú àjọ ọ̀hún lẹ́yìn tí ìjọba ológun gba ìṣàkóso rẹ̀. Orílẹ̀-èdè wa Nàìjíríà ti so okùn àjọṣepọ̀ tó gúnmọ́lé sí i pẹ̀lú àjọ Japan International Cooperation Agency àti Multilateral Investment Guarantee Agency láti wakọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí síwájú lágbọn ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.